Hello, how are you? This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ó ti wá di gbẹgẹdẹ ti wá gbé nọ́mbà yìí o lórí ọ̀rọ̀ Prophet Olu Alo àti ìyàwó Yẹmisí Òbí tí wọ́n ń wá. Maureen Badejo tó wá ṣàlàyé ìdí tí àwọn fi dá sí mátà yìí gangan. Wọ́n ṣe pé àwọn fẹ́ dá sí mátà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbọ́ngbọ́n tí wọ́n wò pé ó dàbí pé ó fẹ́ máa di damage control. Wọ́n fẹ́ máa fọwọ́ lágbáyàn kan lójú làwọn àwọn pé àti Romi tìmí Daniel gangan fúnra rẹ̀ gangan fẹ́ di pé àwọn èèyàn fẹ́ máa attack left and right. Ó ní Maureen Badejo wá pé okay, let me first see where the thing is going, then I will know where to pop in. Not until ìgbà tó wá rí ìgbà tí Iyawo Olu Alo jáde ń gbà yẹn ṣe gbóyin rántí. So at least that one now motivated like ìgbà tó wá rí ìgbà ìyá arúgbó kan tó jáde láti máa ṣe damage control. Okay, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bí eré ẹ máa tó yí kíní ìpadà òun ló mú gbé ìgbésẹ̀ láti dá sí. Ẹ jẹ́ ká gbọ́ ìpínlẹ̀ àlàyé lẹ́nu Maureen Badejo. Sometimes around maybe this March April mo ti ń gbọ́ Olu Alo, where's your wife? Olu Alo, Rotimi ti ń sọ Olu Alo. I first of all ẹnu Rotimi Daniel ni mo ti kọ́kọ́ gbọ́ Olu Alo, where is your wife? Mo kàn wò pé your wife and your children. Kò ní mí sí mi. Mo kàn máa ń rẹ́rìn ni, but after sometimes mo rí pé the thing is getting more and more momentum. Ó ń gather more and more momentum. Ó wá di nǹkan tó jẹ́ kí n dá sí gbogbo èèyàn ẹ gbọ́ o. Ó wá di pé mo wá rí pé the first one Major wọ́n gbé mo gbọ́ pé Major yẹn wá sí orí Rotimi play voice note Major. Major sọ pé òun lòun fún Olu Alo ní òun lòun dúró fún Yẹmisí bí bàbá. He explained. The next thing tí mo máa rí ṣe ni mo dẹ̀ rí Ìyá Ìjẹ̀ṣà. Màmá yẹn wá ń sunkún. Wọ́n ní màmá yẹn ti years crying. Mo wá pé so problem yìí le tó yìí. Ó wá di ọjọ́ yẹn on that day. Ṣe ni mo dẹ̀ rí Olu Alo. A day before that, Olu Alo came online and he said, Ọlọ́run sọ pé kóun má jà. Ọlọ́run sọ pé anybody má gbèjà òun. Ó warn all his members and everything. Nobody should talk about it. They should leave him alone, that he wants to obey God. Ọlọ́run ní kóun má jà. Mo wá wò pé this was unlike them. You all know when you talk about them. Is it that they bring video down? Is it that they take you to court? And they will start damage control. I was shocked. But to my greatest surprise, 3 days later, Olu Alo gbé lawyer Falana sí orí page ẹ̀ lórí Adánimógo ẹ̀. Mo ní wow. That was why I came out and I did a video to advise Olu Alo. Mo dẹ̀ ní Olu Alo, you remember so few years ago. Mo sọ story ẹ̀, àwọn èèyàn gbé story ẹ̀ wá bá mi. Pé Sàkámà jẹ́ ni ẹ́ and what you did to them. But a lot of people said, ènìyàn Ọlọ́run Olu Alo, he's the only man of God. Maureen, you are a marine spirit. You are this, you are that. What did I tell them? And I said, okay, it's just a matter of time. But àṣírí ẹ̀ máa tó tú. And I left him and I told him that, Olu Alo, you see, it's better you show them where your wife is. But kò sẹ́ni tó ní rẹ̀ láti máa compel to go and bring your wife. Your wife's family ló ní right. Our online family, we can't compel you. But if you can show Iya Ijesha, kí Iya Ijesha tell us that òun ti bọ́ ọmọ òun sọ̀rọ̀, nobody will draw you again. That it shows a lot of mo dẹ̀ sọ tèmi mo kúrò ńbẹ̀. Olu Alo ò máa ṣe nǹkan kan o. Ṣe ni the next thing tí máa rí ni damage control started. That was how I didn't even want to talk. But to my greatest surprise, my inbox was full. Àwọn màmá àgbàlagbà. You remember when I was doing show here, people were begging, Maureen, do something. And I said, no. I don't know the genesis of this story. Secondly, mi ò fẹ́ kó dàbí pé mo gba case oní case ṣe. But
when the whole thing, I thought solution ma wà, kò sí solution. Olu Alo ignore, kò dá wọn lóhùn. Mama Ìjẹ̀ṣà ò rí ọmọ wọn. And another ayọ̀ méjì ó wá tún wá bá mi nínú inbox àgbàlagbà àwọn bíi 80 yẹn. There's one mama, grandmama, she called me. The mama called me and started crying. Pé kí n jọ kí n bá àwọn wá. Mo wá wò pé you see ẹ̀yin èèyàn ẹ mọ̀ bí àwọn èèyàn ṣe bí àwọn arúgbó yẹn ṣe ń feel because of this particular story. Ṣẹ̀ríkà ní Ìyá Ìjẹ̀ṣà ò jáde sun ẹkún tó sun online yẹn ni kò ní le tó yìí. So, and I said, okay. I didn't want to do it. I slept and I woke up, and I woke up one morning like this with a heavy heart. Mo kàn rí pé that I just felt I should help. Ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ mi o. Mo bẹ̀ yín ẹ fún mi time. I just felt I should help. That was why I decided to. But I cannot help without knowing the genesis of what I want to talk about. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́, ẹ máa gbọ́ mi. Bí tí mo bá gbà jẹ̀bi, ẹ jọ̀ọ́ ẹ he mi o. Mo wá wò pé but do you know that this story is already on social media? And gbogbo nǹkan tó bá ti wà lórí social media, ó ti di collective responsibility everybody. Especially those of us that have voice. Tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́, you lend them your voice. That is the way it is. I've break stories in the past. Mo ti break big stories. Tó jẹ́ pé gbogbo blogger ló máa gbé. So kò sí big deal nínú ẹ̀. And anybody that approach me, àwọn fẹ́ nǹkan báyìí, I always give them. No, there is some anybody má gbé kó má lo video mi àbí kó má ṣe anything. But what do I want to bring out? I decided to okay, let me investigate. Ẹ máa gbọ́, mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ ká ẹ di nǹkan mọ́ ẹ̀yin ọmọ Yorùbá, because àbòsí pọ̀ láàrin wa. Mo ò dẹ̀ fẹ́ báyàn kankan jà. Mi ò dẹ̀ fẹ́ àbòsí rárá, mi ò dẹ̀ fẹ́ kí èdè àwọn Olu Alo kó mú wa. Because you see all this type of thing ni ò jẹ́ kí ìlọsíwájú wà láàrin wa. Kí ni mo ṣe? I've started talking about it. I didn't talk to anybody. I see because I now went on YouTube one day. There's this 70-year-old woman from Ekiti tí àwọn Olu Alo gbé dìde tó ń ṣe damage control. Ìyẹn gangan ló bí mi nínú jù. For those of you, if you follow this story very well, you will know that video, that audio. Ìyá yẹn ò gbójú jáde. Kò sí orúkọ tí ìyá 70 years yẹn kò pe Ìyá Ìjẹ̀ṣà tó. Ó ní àwọn ọmọ Ìyá Ìjẹ̀ṣà ń sá fún. Kò sí nǹkan tí ò sọ tán ẹni tó bá rántí dáadáa. That was when, and mo dẹ̀ rí pé wọ́n ti ń attack Rotimi left and center, and I understand this thing is their strategy. The next thing that will happen is tó bá ti ń ṣe good story, tó bá ti lé ẹmú tó ń rí ẹmú, tó ń bẹ̀ ẹ́ tó ń gbà, they will be looking for how to attack you. I'm not surprised. It's a normal thing tó ń ṣe. And I picked that story. Mo kàn lọ gbé voice note here. I brought it and I did a story and I told mo dẹ̀ sọ pé irọ́ ni kíní yóò damage control arrange lélẹ́yìí o. And eventually ó turn to arrange. And you see the way it works. What did I do? That is when I said I want to know what is going on. Pé ṣé lóòótọ́ ni Yẹ́misí ń sọ nù ni? Kí ló ń ṣẹlẹ̀ go. I want to know. That was kini 70 years yẹn ni ẹni pé mo wá síbẹ̀ mo ní ẹ̀yin ọmọ ìyá yìí tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n sọ eléyìí nípa ìyá yín tẹ́ẹ̀dẹ̀ jáde sọ̀rọ̀ pé olórí ọmọ àlè ní ẹni tó bá wò mí á rántí pé mo sọ bẹ́ẹ̀. That was how tí mo dìde tí mo wá bẹ̀rẹ̀ sí ṣe investigation. Mo ò bá Rotimi sọ̀rọ̀ ní gbogbo time tó ti ń ṣe story yẹn up till after that incident. Mo ti ṣe investigation mi, mo ti gbọ́ oríṣiríṣi. I went to Rotimi. Ẹ̀yin èèyàn mi, ẹ máa gbọ́ mi o.
mo dẹ̀ send message sí Rotimi. Brother Rotimi, how are you o? Ó bá pè mí. Before then, ó ti gbé mi síta ní orí page, ó ti dúpẹ́ lọ́wọ́ mi. Mo ṣe tí mo lend my voice. Mo dẹ̀ ní no problem. Kí la wà tí bíbà yìí fún? I love what you are doing. I believe in what you are doing. So why tí màá mi fi ní support ẹ? Mo lè má sọ̀rọ̀, but I love what you are doing. The next mo dẹ̀ pé, mo ní Brother Rotimi, mo ní wọ́n ti bẹ̀rẹ̀ damage control. And you all know that my phone is in automatic recording. Ẹni tó bá mọ̀ mí dáadáa mọ̀ pé tó bá jẹ́ lórí àwọn kan báyìí mo máa ní evidence mi lọ́wọ́. Mo dẹ̀ ní Brother Rotimi, ó dẹ̀ pè mí. Mo ní ó ní star mo ní àwọn people yìí ti bẹ̀rẹ̀ damage control. Mo ní wọ́n yẹn ń parọ́ tó attack ẹ Life Right Center pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Mo ní you know what? Mo ní you see they've done that. Mo ní ìyá yẹn. Mo ní ìyá oní 70 years yẹn. Mo ní we need to reply. Mo ní kó fún mi ní nọ́mbà ìyá Ìjẹ̀ṣà. Ẹ máa gbọ́ o. Mo ní ẹ fún mi nọ́mbà ìyá Ìjẹ̀ṣà sister Fúnkẹ́ pé I want to ask them some few questions because ìyá yẹn sọ àwọn ọ̀rọ̀ kan tó heavy níbẹ̀ yẹn. Mo ní that's all. Mo ní I want to help and I want to know the reason. Mo fẹ́ get to the genesis. Mi ò lọ lẹ́yìn ẹ̀ lọ ṣe anything. Mo dẹ̀ ní okay ó dẹ̀ ní no problem. Ọjọ́ yìí ó dẹ̀ sọ fún mi pé àwọn ìgbésẹ̀ táwọn gbé àwọn ti lọ sọ́gbà ọlọ́pàá. Àwọn ti competition mọ́ Olu Alo. Àwọn ti gbogbo wọn táwọn ṣe ó dẹ̀ ṣàlàyé fún mo dẹ̀ ní fine. Mo ní but I would like to speak with that mama. Mo fẹ́ béèrè àwọn question kọ̀ọ̀kan lọ́wọ́ wọn àti sister wọn Yẹ́misí yẹn. Ó dẹ̀ ní no problem. I'm going to tell them that my sister wants to speak with them. Mo ní ọmọ díẹ̀ tí mo fi wá bá ẹ. Mo ní torí pé wọ́n sọ pé without Rotimi Foundation, kó má bẹ anybody sọ̀rọ̀. Mo ní and besides mi ò dẹ̀ fẹ́ lọ ṣe lẹ́yìn ẹ̀. Ó dẹ̀ ní okay, I'm going to send you, I'll send it to me. Tí Rotimi bá máa send the number sí mi. Bóyá lọ́la. Tó bí kò wá rí nọ́mbà, kò wá fẹ́ mú nọ́mbà lẹ̀, kò pè mí, kò bá mi sọ mọ́. Ẹ máa gbọ́ ẹjọ́ bí tí mo bá sọnù, ẹ máa he mí o. Kí tó sọ nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ because nǹkan kan mo gbọ́ lórí program ẹ̀ lánàá. Lèmi ṣe wá sọ nǹkan tí mo sọ yìí. Mi ní nǹkan tí fẹ́ gbà lórí ọ̀rọ̀ Yẹ́misí o. Mi ò ní. Ó lóun máa send nọ́mbà sí mi. Bóyá wọ́n dẹ̀ change wọn ò fẹ́ fún mi ní nọ́mbà o. Kò bóyá wọn ò fẹ́ kí n at least cause demand is kó pè mí. Kò ní kíní yìí ẹ fi ẹ̀jẹ̀ ṣe kíní báyìí. Rotimi did not get back to me as I speak. Kò pè mí, kò send the number. Mo dẹ̀ wò pé mo kàn rẹ́rìn ni. Ṣé bẹ́ẹ̀ mi ni? When I meet something, anything bá fẹ́ ṣe màá ṣe. Tí bá ready pé mo fẹ́ investigate, ṣé bẹ́ẹ̀ mi mo ń wá information. I will look for it and I know how to get information. Èmi ni now. Mo kàn rẹ́rìn ni. Me I started laughing when he didn't do it and I started my story. And I didn't bother to contact him anymore. Ó ń ṣe tiẹ̀, mo ń ṣe tèmi. Mi ò pé, mi ò bá sọ anything. Òun wá Yẹ́misí, èmi náà dẹ̀ ń wá Yẹ́misí. Since mo dẹ̀ bẹ̀rẹ̀ sí gbà tí mo dẹ̀ get the information tí mo rántí ìgbà tó ní ó lọ́mọ mẹ́wàá sí iye bẹ́ẹ̀, mo padà wá mo sọ fún yín gbogbo irọ́ tó ń pa online. I come out, I will say this is it. Irọ́ leléyìí, òtítọ́ leléyìí, irọ́ leléyìí. So ẹ̀yin èèyàn mi, níbo mo gbà jẹ̀bi ń bẹ̀ yẹn? Ṣé mi ò lọ bá ní? Tí ò bá fẹ́ kí n bá ìyá sọ̀rọ̀, kí ló tí ò sọ fún mi? I don't want you to talk to her. He didn't tell me. He said I will send the number to you. Kò send the number sí mi. The next thing tí máa rí, mi ò gbọ́ nǹkan kan. Èmi dẹ̀ ní contact family náà lọ́wọ́. Mo kàn rẹ́rìn ni. But I thought he's the one in charge. Because he demanded. The same goal ni àjọ ń work towards. I love what he's doing. But kóbìnrin rédíò, kọkùnrin jẹ́ rédíò, and it's not about my own concern is about the welfare
Safety, hear me see. Obey is more important than any other content. I'm not been doing content is all these days. To my greatest surprise, nǹkan tí mo gbọ́ lánàá ló jẹ́ kí n wá sọ nǹkan tí mo fẹ́ sọ nísìn. Sister Elizabeth Alabi, I love you too, my sister. How are you? But immediately, mo dẹ̀ ní ìgbà tí mo dẹ̀ ti sọ fún mo dẹ̀ rọra fílẹ̀ mo dẹ̀ ń ṣe show mi lọ. Mo dẹ̀ ń gbé information because èmi náà ní access information mo kàn rẹ́rìn ni. But mo kàn fẹ́ as of the time tí mo lọ bá Rotimi, mo ti ní the right mo ti ní contact àwọn tó yẹ kí n ní. You are not right. As a matter of fact, the case is on public domain. Anybody can talk about it. God bless you, ma. But as of the time, Timoloba, my sister, you are not at fault. But but I tell you the truth. You may not like it. Okay. But as of the time, Timoloba, mo ti ní gbogbo nǹkan mi lọ́wọ́, but mi ò ní nǹkan sí fẹ́ sọ, but mo ní láti address eléyìí because mo gbọ́ ọ̀rọ̀ kan lórí platform ẹ̀ lánàá. And I least expected it. And mo ní láti respond. And I was smiling. Gbà tó dẹ̀ tí wá bá mi, mo dẹ̀ ń ṣe nǹkan mi lọ. Ṣebí òótọ́ ni mo dẹ̀ ní èmi ò ní lọ sẹ́wọ̀n. Òun náà pín lẹ́tà kiri èmi ò ní lọ sí ẹ̀wọ̀n àbí kí n lọ sí court fún nǹkan tí mi ò mọ̀ díẹ̀. If I put my neck, put neck mi, mo put neck mi nìyẹn. So I will damn all the consequences and I'll fight it to wherever I want to fight it to. And to my greatest surprise, but so damn low, èmi ò dẹ̀ bá sọ anything mọ́. Mo dẹ̀ ní pé mo dẹ̀ jókòó mo dẹ̀ mọ bí tí mo dẹ̀ sọ bí tó wà. And I needed some information, more information. Le wa wayan, Europe la wa now. Wa mo DOB, wa mo so many things. Wa mo needed details tí mo need. Ó wà lọ́wọ́ mi. Ṣé details ọmọ ni, ṣé details òun ni, every details I need. I have it. Mo dey decide pé okay. Níbo ni because mo believe pé èèyàn lè sọnù ní Europe. Especially those of you here. So possible ke èèyàn sọnù nílùú òyìnbó ni. Fún èèyàn tó lọ́mọ mẹ́ta lọ́wọ́ ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ ń gbé ìlú òyìnbó. Ẹ jẹ́ a máa ronú náà, so possible ni. Ẹ̀yin tẹ́ ń gbé ìlú òyìnbó ẹjọ́ ẹ dá mi lóhùn. So possible kí èèyàn sọnù nílùú òyìnbó ni. Ẹ dáhùn kí tó go ahead. Is it possible kí èèyàn sọnù ní ìlú òyìnbó? Kí èèyàn dẹ̀ kọ́ ọmọ kékèké mẹ́ta dání. Ọmọ tó wà under 18. Ẹjọ́, is it possible? Please answer me. A máa jọ ṣe show yìí ni. Is it possible kí ẹni tó lọ́mọ mẹ́ta kó sọnù ní ìlú òyìnbó? Ẹ ti gbọ́rú ẹ̀ rí. Elizabeth, God bless. It's not possible. Ẹ ṣé? It is not possible. Kò possible. Ẹ má jẹ́ kí anybody. It's not possible, my sister. God bless you. Never. Ada fún yín. We are getting there. So, mo de wá wò pé mo jókòó mo ní kíní yìí. Something is not right here. If it's possible, pé Olu Alo, báwo ni ìyàwó ṣe máa sọnù nílùú òyìnbó? Because they give us the impression that the wife is missing. Wọ́n sọ fún wa pé ìyàwó sọnù pẹ̀lú ọmọ mẹ́ta. Mo wá ní nǹkan tó mo wá ní mò ń lọ sí ìlú yẹn. Gbà tẹ́mi dẹ̀ ti ní details lọ́wọ́. I am not a legal immigrant. Mo ṣe lè rìnrìn mi. Ṣebí ticket àti owó hotel ni. I booked my tickets. I booked my hotel. And I decided to come down. And I want to know, ṣé obìnrin yìí sọnù? Àbí there is more to this story. Mo ti gbọ́ díẹ̀díẹ̀. Mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Because if they are going to say Maureen talk, so that if I gbé mi lọ anywhere, I will know how to defend myself. And when I promise that I'm going to investigate,
I know I'm going. Mo already pick. Mo already sọ pé ma investigate ní ojú gbogbo àgbáyé. Definitely I will do it. And I traveled to France. And when I got there, as God will have it. Thank you, Sister Kayode. And when I got here, Emi, most of the people tí mo bá sọ̀rọ̀, they don't want their voice to be played online. I have it recorded for my own record. And when you are doing investigation, àwọn evidence you don't put it out there. Because this case is a sensitive case. Akon wo báyìí ni is deeper than nǹkan tèmi àti yín jọ ń sọ yìí. So I decided to since I've decided, because mo bèrè lọ́wọ́ Ọlọ́run, mo ní Ọlọ́run, if you want me to do this thing, àwọn tí wọn ò bá sọ̀rọ̀ rí, àwọn kọ̀ọ̀kan wà nínú ẹbí yẹn tí èèyàn need láti bá sọ̀rọ̀. Mo ní àwọn ọkùnrin yẹn lèmi fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jẹ́ kán bá mi sọ̀rọ̀. Reason I move ahead nìyẹn. And that reason, we really mo de gbàdúrà, and as God will have it. And I have a green line and a go ahead. And that was why I decided to go. And as God will have it, when I got here, the day I got here, go. Tẹ́ bá fẹ́ gbọ́, ẹni tó bá ní kò sí Ọlọ́run, ó ti dòkú. Ọlọ́run wà. Àdúrà dẹ̀ ń gbà. Ọlọ́run dẹ̀ rí, ó rí inú mi. Tó bá ti jẹ́ pé ó ní nǹkan míì tí mo wá ṣe nílùú yìí ju ọ̀rọ̀ yìí nìkan lọ. K'Ọlọ́run fìyà jẹ mí. Nǹkan tí mo bá wá nìyẹn. Because mo wò pé kò possible kéèyàn sọnù ní báyìí nílùú òyìnbó. And bí mo ṣe dìde báyìí, the first place, because I wanted to eat. Is a new town for me, mi mọ̀ yàn rí, mi mọ̀ níwájú Ọlọ́run àti mi ò mọ̀ ẹ̀dá alààyè kankan ní ìlú yìí. I don't know anybody in this town. Àwọn èèyàn tí mo mọ̀ sí France, Paris náà wà. So, mo gbé Uber mi, mo ti book. Ṣé bàá ma mo wù mí 5-star hotel mo dé síbí náà. I bought my ticket. Mo ra ticket mi, mo ra kíní mi, mo dẹ̀ wá. Mo dẹ̀ mọ̀, because ó ní bí téèyàn ń wáyàn sí náà, ó ní procedure. Healthcare practitioner ni mí náà, ṣé mo mọ̀ bó ṣe ń wọ́ ọmọdé. Iṣẹ́ tí mò ń ṣe lójoojúmọ́, ọjọ́ tí mò ń ṣe ní ojoojúmọ́ ọjọ́ ayé mi nìyẹn. I deal with children. So, àti wá ọmọdé, mo mọ̀ procedure tá fi ń wá ọmọdé ní UK. And either you like it or not, my people, it's the same procedure all over Europe. Kò ń ṣe Nigeria. Mo bèrè lọ́wọ́ nígbà tó àwọn member Rotimi tó wá sórí platform nígbà tá à ń sọ̀rọ̀ lórí TikTok. Wọ́n láwọn ti comb the whole of France. Àwọn ò rí traces yẹmi sí. Ẹ máa gbọ́ o. Mo wá ní ṣó possible ṣá. So that thing fún mi ní concern. So mo de wá on a fact finding mission pé tó bá jẹ́ lóòótọ́ rí ẹ jẹ́ kí mi náà wá tí mi bá ti rí tí mi ò dẹ̀ rí clue. I will go back and I'll come and tell you people. And that was why I came. And as God will have it, ẹ̀rù Ọlọ́run go bà mí on that day. I got to a train station. Mi ò mọ bó ṣe ń ra ticket wọn. Uber mo ń gbé. Ó wá dọjọ́ èmú, mo ṣe drop mi. Mo wá fẹ́ lọ jẹ, mo wá bí tí mo fẹ́ jẹun. Wọ́n wá ní the next train, the next bus stop, ibi tí dúdú pọ̀ sí nìyẹn. Pé màá ní mò ń wá African restaurant. Mo kàn wọ train station yẹn, mo wọ train station yẹn báyìí. Train station attendant ní sister yẹn. Bí mo ṣe lọ bá nìyẹn. First person tí mo line mi sọ mission mi fún. Mo lọ bá yẹn pé hello ma,
God bless that sister. Are you from only hello? Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ko mo ra ticket tó sọ fún. Are you from Nigeria? Only yes. Only this one is direct o. O nǹkan tó lóhùn rò sọ́kọ ni. Mo ní are you from Nigeria? Only yes. Mo ní you're from Nigeria. Mo ní yes. Ah inú mi dùn. Because pé mo jà pé ara ilé wáyà because àwọn dúdú tí mo rí ńbẹ̀. French ni gbogbo wọn sọ. Only from Nigeria. Only I am not Yoruba. Mo ní are you Yoruba? Only no. Mo wá ní àti Yorùbá àti Benue àti Hausa ìkan náà ni gbogbo wa Naija bí. Ó wá ní are you new? Mo ní yes. Mo wá ní pé mo ti ẹ̀ ń wáyàn ni níwájú ẹ̀ Olo àtèyàn. Ó ní mo ń wáyàn mo ní mo ní bọ̀ kó má worry pé kò lè mọ ẹni tí. Ó ní why do you say so? Mo wá ní there is one woman like this. Ó wá ní why are you talking about the woman that the white garment guy like this? Mo ní rárá o. Mo ní there are no white garments o. Only is it not the pastor that come from Nigeria that always wear white? Ẹ̀yin èèyàn mi, apá mi jábọ́. Only the woman with 3 boys. Mo ní hello? Only yes. Ló máa ń wá sí church àwọn. Mo dẹ̀ jókòó báyìí. Mo ní only yes. Mo kàn jókòó mo ní mo ní are you sure? Ó dẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí fún mi ní story nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ sí fún mi ní story nìyẹn. Bó ṣe ṣí fóònù ẹ̀ pagam. Bí mo ṣe jókòó mo wò pé bó ṣe sọ fún mi pé òun mọ̀ mo bá rọra gbé ẹ̀yin èèyàn mi mo bá gbé fóònù mi sílẹ̀. Mo bá jókòó. Ẹ mọ̀ kan tó surprise mi. Ó ṣe jẹ́ pé the first person when God order your step kò ní jẹ́ kí èèyàn dààmú. That was how the remaining one is history. The remaining one is history ẹ̀yin èèyàn mi. Mo ò tẹ̀ fẹ́ kọ́kọ́ post ẹ̀ gan. I didn't even want to talk. Mo kò decide pé ẹni pé mo ti kọ́kọ́ post picture kan pé guess àwọn mi gbà àwọn mi ò gbà lórí page mi. I'm not in a competition with anybody o. Ẹ jẹ́ kí kíní kọ̀ọ̀kan ó jẹ́ kó yé wa lórí cyberspace yìí. I'm only trying to help. I'm not doing it because of content. I don't even have time for content anymore. The next thing to marry. You know the Rose we ṣe show Kolano. Òun ṣe show ó tọrọ àwọn blogger. Rose mi ò gbé lọ wo orí page mi. Ẹ lọ wo orí page mi o. Mo gbé content kankan mi lọ gbé page mi lọ gbé content ẹ kankan kí n máa sọ anything o. I am not creating content because I want money. This thing that you see that I'm doing mo fẹ́ ṣàánú ni o. Because it's not for anything. And when I got there I found out it is a different thing entirely. Pé obìnrin yóò sọnù. Ẹ̀yin èèyàn mi, obìnrin yóò sọnù. You can imagine kí má wá. I will still be shouting, Olu Alo, where is your wife? Tí mi bá wá síbí, I will still be shouting, Olu Alo, where is your wife? Kò sọnù. This woman does not want to have anything to do with Olu Alo. Kò fẹ́ nǹkan kan láti ṣe pẹ̀lú Olu Alo. This relationship, wọ́n ti dàrú, ó ti jọdún mẹ́ta lọ. Ṣé ẹni tó ń sá àsálà fún ẹ̀mí ẹ̀?
ẹ mà jẹ́ àmá ẹ gbogbo wọn tá bá ń ṣe láyé yìí. If there's one thing I will never support Olu Alo because mo Olu Alo ìka èèyàn ni nǹkan tó ṣe fún ọmọbìnrin yẹn mi ò gbàdúrà ìfọ́tà mi. But òun fún ara ẹ̀ ló ń sá fáwọn èèyàn tó jọ wà ń lù. Kò fẹ́ kí Olu Alo wá síbi tó ń wà rárá ó ń sá fún Olu Alo. Ó ń sá àsálà fún ẹ̀mí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Olu Alo fún ara ẹ̀ ó ń wá kiri. Olu Alo wá wọn lọ sí school, ó wá wọn lọ sí police station, ó wá wọn káàkiri, ó wá wọn. Kò dẹ̀ wá wọn ìgbà tí Rotimi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo yìí lòun náà bọ́ síta ló bẹ̀rẹ̀ sí wá wọn tó rí pé wàhálà ni. Ẹ dẹ̀ mọ̀ bí ìlú òyìnbó ṣe rí. Ẹni tí ẹ bá fẹ́ rí lẹ máa rí. Ẹni tí ẹ bá fẹ́ rí ẹ sọ fún ìjọba pé I don't want to see this person. They will respect your privacy. Hope you know what it's called confidentiality and privacy in this Europe. They will respect your privacy more than anything. This woman is a spiritual thing. Ó ń kígbe. Ó ní ọwọ́ ọkọ ẹ̀dẹ̀ ló wà ńbẹ̀. Ó ń sá àsálà fẹ́mi ẹ̀. Nǹkan tó ṣe ìrìn àjò tó ṣe títí tó ya ọlẹ́dà ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń yá ni. So kí ni mo gbà jẹ̀bi? Àwọn òpònú kan wá lọ síbẹ̀ ó lé mi ológo àná. Pé àtẹ̀lé tó lọ sí France tó jẹ́ ológo àná. Ìyẹn èmi ológo àná. Nobody stopped me from creating content. And for those of you that don't know, it's consistency. Tí bá decide ní ojoojúmọ́ tí bá ń jáde bí mo ṣe ń jáde tẹ́lẹ̀. Kò sí nǹkan tó ṣe mí, àwọn èèyàn á máa wò mí. I don't have that time anymore. There is one woman that Ogunipa Adedayo. God, that's why she don't want to talk to her mother because she does. People will know where. God bless you. Kò fẹ́ bá màmá sọ̀rọ̀. Kí ni ìdí ẹ̀ tó fi bá ìyá ẹ̀ sọ̀rọ̀? Ó sọ fún ìyá ẹ̀ pé òun ò fẹ́ fẹ́ Olu Alo mọ́, òun ò fẹ́ bá Olu Alo ṣe kó má gba nǹkan kan lọ́wọ́ Olu Alo kó kúrò nínú ilé tí Olu Alo ní tó fún wọn. Màmá ò gbọ́. Nǹkan tó dìjà wọn àti màmá nìyẹn. Nǹkan tó dìjà wọn nìyẹn. So where you die and you know the worst part of this thing. On my investigation, mo ń béèrè lọ́wọ́ Rotimi nsìn. Before kí Rotimi tó lọ interview Ìyá Ìjẹ̀ṣà. Ǹjẹ́ wọ́n sọ fún Rotimi pé àbúrò àwọn ò sọnù. Pé ẹ̀gbọ́n ẹ̀ sọ fún ẹ pé òun sì bá àbúrò òun sọ̀rọ̀ ní April here. Pé my sister do not want to have anything to do with Olu Alo again, that they are no more together. And after that was when you went to interview Mama Jesha. Today said that you said, blackmail Olu Alo ni. So people should understand one thing. We should concentrate more on BRA, not by fighting. Not by calling àwọn ológo ní ológo àná. In all standard, me ò make noise ni. Mi ò kì í ṣe elébi. Mi ò kì í pariwo ni. Pẹ̀lú gbogbo tẹ́ máa make lórí internet, máa san fún yín lóṣù. Èmi mi ò kì í ṣe ológo àná o.
mi kì í ṣe ológo àná. For the fact that I don't speak online. And so pè mí lólógo àná. Mo kàn rẹ́rìn ni. You send rubbish things to me. O send ṣé Godfather bí kí ló porúkọ ẹ? Mo máa ní gbogbo nǹkan tó máa send mi Sister Maureen orí ìran báyìí mo dẹ̀ rí pé gbogbo nǹkan tó ń ṣe yín ó dà pé nǹkan tí ń ṣe yín lọ́pọlọ. That was why I don't answer you. So you want me to bring all those one online? You want my play? So you have to also reply on Molo France. Ṣé Rotimi ní only special right kan lórí case yìí ju eléyìí tí mo ní ni. Èmi àti ẹ̀ ará ta ni wá. A kì í ṣe bí ẹ̀. A kì í ṣe bí Ìyábọ̀. So kéèyàn kó má gbé anybody tó bá ti rí information ẹ̀ tó bá so far is authentic. So far is authentic. And me, I cannot join you. Kí wá máa pa irọ́. Nígbà táwọn family ní ọmọ àwọn ò sọnù. Tí mo dé ibi tí mo rí pé kò sọnù. Tí mo dé wò pé ó ní spiritual nǹkan tó ṣẹlẹ̀ is deeper than gbogbo kariwo tá ń pa lórí internet. Èèyàn ń la spiritual battle kọjá. Ó nídìí àdúrà. Nǹkan tèmi kan bá ń bí ojú nǹkan tí mo mọ̀ lọ. They told you that àbúrò àwọn ò sọnù. Àwọn ìbá àwọn sọ̀rọ̀ ní April. If you want to know most of this video, so people should just understand and stop all this madness. So why should I sit down kí wá máa pa irọ́? And when I find out, mi ò sọ rí lọ́jọ́ yẹn mo kàn sọ̀rọ̀ jẹ́jẹ́lì mo dẹ̀ rọra kúrò lórí ẹ̀. But you going on your platform láti máa sọ fún èmi whereas mo ti wá bá ẹ pé I want to speak to these people. Ṣé o rò pé mo ní contact wọn lọ́wọ́ ni? I just decided not to. I just want to give you regard. That was why I did it. Mo kò rẹ́rìn ni. Ẹ wá ń pè mí lógo àná. Nǹkan tọ́lọ̀ ń ṣe fún mi tẹ́ bá ní half ẹ̀ ni. Ẹ ní la ẹnu yín kẹ́ máa sọ rádaràda. Bọ̀ wọ́n ní ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ náà. Tó fọgbọ́ ṣe. Bọ̀ èmi o. Tí bá máa lọ kóòtù. Tí bá máa ṣe kéèsì. Máa mọ nǹkan tí mo fẹ́ ṣe kéèsì lé lórí. Tó wá máa sue mi sí court. Máa mọ nǹkan tó fẹ́ sue mi fún. Kì í ṣe àhesọ. Can you come out to say that wọ́n sọ fún ẹ pé Ìyábọ̀ ò sọnù? Kó tó bẹ̀rẹ̀ this your where is your wife? Where is your wife? Ìyábọ̀ ò sọnù. Wọ́n ò fẹ́ ra wọn mọ́. He doesn't want to have anything to do with Olu Alo. She's fighting for her life. So people should understand. Reason tó fi pè ìyá ẹ̀, ṣé ó ìyá ẹ̀ ló ó pè ìyá ẹ̀ ó fún ìyá ẹ̀ ní instruction. Pé màmá, irú èèyàn tí Olu Alo jẹ́ leléyìí. Òun ò fẹ́ Olu Alo mọ́. Òun ò dẹ̀ fẹ́ anything to do with him. Pé ìyá òun gbọ́dọ̀ gbowó kó ìyá òun kúrò nínú ilé ẹ̀. Ìyá dẹ̀ gbà as we speak. Màmá Olu Alo sì ń sanwó fún màmá yìí look after màmá. Nǹkan tó bí ọmọ ẹ̀ nínú nìyẹn. So ẹ jẹ́ ká máa gbogbo nǹkan tá bá ń ṣe. Ẹ jẹ́ á máa rò dáadáa o. My concern should be bó ṣe máa gbàwé. Bí ó ṣe máa get out of her present situation. Not about content. Not about anything. Kò sí nǹkan tó Olu Alo fẹ́ ṣe. Olu Alo sì ṣe nǹkan tó fẹ́ ṣe. Ó ti gbọ́mọ lọ́mọ wá láti Nàìjíríà. Ó ti fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Gbogbo yín concern gbogbo wa ni ká wá bí Ọlọ́run ṣe máa rà padà. I don't know, Titilayo, I don't know. Because Mama, member Olu Alo ni Mama is very close to Olu Alo. Mama ara touch Olu Alo ló ń lọ. Mama Olu Alo Mama is more or less like Olu Alo is more or less like ọmọ Mama.
màmá ò accept nǹkan tí gbogbo wọn sọ. So people should understand. Ó dẹ̀ mọ̀ pé tí òun báyìí àwọn sọ̀rọ̀, Olu Alo máa get information ńbẹ̀. Kò dẹ̀ fẹ́ kí Olu Alo mọ whereabout òun. Tí ó bá dúró síbí báyìí lẹ́yìn, tí ó máa change number, ó ń change number, change gbogbo everywhere káàkiri ni. So kò sọnù. Ó wà nínú bí tí mo wà yìí. So ẹ jẹ́ ká get àwọn kọ̀ọ̀kan right o. Mi ò lòdì sí nǹkan tó ṣe o. In fact, I support what you are doing. Yes, Adeola Adeosun, yes. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. And sick tó ń sick yẹ ẹ̀yin èèyàn mi. Kó tó kúrò Nàìjíríà ló ti ń gbẹ. Kó tó kúrò Nàìjíríà ló ti ń gbẹ. Ó dẹ̀ sọ fún ìyá ẹ̀ pé tí ọmọkùnrin bá ń bá òun sùn, ara máa ń ní òun. Wọ́n ló máa lọ́nu mọ́lẹ̀ inú. Ìfùkọ́ ní ìlú yìí, wọ́n mọ̀. Àwọn orí olórí ló ń gbé sílé, ló ń tọ́jú ẹ̀ nígbà tó bá sick, ó sick. So I say, Sherry, me, it's not about content, ní tèmi. It's about káwá solution. Bí ó ṣe máa gbàwé, bó ṣe máa di ènìyàn. Bó bá jẹ́ lóòótọ́ ọkọ òun tó ní ó ṣe nǹkan sóhun, tó bá jọ́kọ yẹn ló ṣe nǹkan yẹn sí, ká return back to sender. Ìwọ̀n tèmi believe nìyẹn. Olu Alo fún ara ẹ̀ kò mọ bí tí Ìyábọ̀ wà. As of today, mi wá mọ̀ àárọ̀ la o. He doesn't even have access sí àwọn ọmọ ẹ̀. Ilé tó rà ní ìlú yìí kò gbé bẹ̀. So, mo fẹ́ kí gbogbo wa ẹ jọ̀ọ́, ẹ má lo platform, ẹ má jẹ́ kí èṣù ṣe wọ́n. Ó di pé mi àti ẹ máa bẹ̀rẹ̀ sí ṣe blogging fúnra wa. And I will not even go that line with you. I won't even do it. Because there is no point, there is uncalled for. I came to you. Ṣó dá mi lóhùn. Ṣó reply. Olo máa send number fún mi. Ṣó send number fún mi dọ́là mẹ́ta. Ṣó send number fún mi dọ́là mẹ́ta. Ó send number fún mi náà. Ṣé kí wá dúró? When I know how to get information, ibi information ṣe be mi ni. Afẹ́lẹ́ tí mi bá fẹ́ ṣe. Tí ma fẹ́ ṣe máa jókòó máa wá information fún ara mi ni náà. So mi fẹ́ ká jà o. Òun ló jẹ́ kí wá síta kí ṣàlàyé. Èmi ológo àná. Nǹkan tí ò yé yín. Nǹkan tí ò yé yín. Nítorí for the fact that it's not medical issue. They say it's spiritual. Títí Láyọ̀ Káyọ̀dé is spiritual. Wọ́n ní nǹkan spiritual. Ìyàwó fara ẹni ó lọ́kọ òun ni. Gbogbo bí ọlọ́wọ́ ọkọ òun ló ń bá. Ẹ wo, ẹni onípọ̀ ló ti ń gbọ́ pọ̀ tó bá yá fún ara ẹ̀ bọ́ tá a sọ̀rọ̀. It's a spiritual battle ló ń jà. But eléyìí tó dùn èmi nínú ẹ̀ ni pé ọmọbìnrin yìí ti ń complain kíní ìkó tó kúrò lákàtà yẹ. Ìkó tó ṣe yìí, ó ti ń complain ẹ̀ kó tó lọ France rárá 10 years ago. Ó ti ń gbẹ. Ó ń gbẹ. Ẹ̀yin tó yẹ kẹ́ wà concern. Àjọkẹ́ is gone. Yes, my sister.
And this is the reason why when they come to me, Sister Maureen come and assist. That's why I don't answer them. If it is for the mima ati kun, to bá fẹ́ ṣe content for the next 1 year, I have. But no, this case is more sensitive. It's a spiritual matter. It's not about content. It's about somebody's life. And we have to approach it in another way. So, èmi ológo àná, ẹ ṣé o. Nǹkan tí ò yé yín. Nǹkan tí ò yé yín. Ó pọ̀ jù eléyìí tó yé yín lọ. Ìwọ tó ń pè mí lógo àná, ó sì lọ ń ṣe ẹrú fún yàn ní ìlú òyìnbó ni. Yes. Ẹ̀yin sì ń ṣe ẹrú fún yàn ní ìlú òyìnbó ni. Tó bá mọ iye èèyàn tí èmi tí mo jókòó yìí sanwó oṣù ẹ̀, ò ní fi ẹnu ẹ máa sọ̀sọkúsọ. Anyway, mo ò ní nǹkan tí fẹ́ sọ. Mo like ibo ògo àná mi Ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí. Bó ṣe jókòó àná yìí, ìwọ Ọlọ́run mo tún tọrọ fún irú ògo báyìí. Irú ògo mi àná yìí. Ìwọ sì ń lọ ṣe ẹrú fún òyìnbó ni. Ẹ̀yin sì ń ṣe ẹrú fún òyìnbó ni. Òyìnbó ń ṣe ẹrú fèmí ni. Pẹ̀lú ògo àná mi. Ẹ̀yin tó jẹ́ pé orí yín ti dàrú. Ó ń wo èmi torí pé mi ò wá sórí line, mi ò wá sórí online. Èmi ológo àná. Pẹ̀lú ògo àná mi. Ẹ̀yin ṣe ẹrú fún òyìnbó ni. Èmi òyìnbó ń ṣe ẹrú fún èmi ni. Mo dẹ̀ like ògo àná mi. So mo tọrọ. Mo fi ògo àná mi mo tún fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Ògo àná yìí mo fẹ́ òjò máa pọ̀ sí o. Ṣé mo tó pọn gbowó lọ́wọ́ yín wá sí France ní ó ṣe jẹ́ problem tí yín? Ẹ rò pé lébi ni mí ni. 5-star hotel mo wà, Hilton mo wà yìí. And for you to be in Houston for like 5 days, I know how much I paid. I paid for my ticket. I paid for my hotel. Mi ò béèrè owó lọ́wọ́ anybody. So, Pastor Ekale, ògo tí ò lè ṣá láíláí ni, wọ́n lé mi ológo àná. Mo kàn fi àwọn èèyàn lẹ̀ mo lọ ṣiṣẹ́ mi, ẹ lé mi ológo àná. Mo kàn wò wọ́n báyìí mo ní máa èmi. It's because of the love I have for humanity. Kò yẹ kí n wá. You know a lot of people that fight me every day that I should not do what I'm doing. Ó mo yà àwọn èèyàn tó ń bínú sí mi pé Maureen don't do it. Wọ́n pè mí lógo àná torí pé mo wá sí France. Ó ní eléyìí tó lọ sí France. Tó fẹ́ fi. And that's why you see, mo post sórí YouTube. Ṣé rí mi tí mo ṣe blogging bí mo ṣe ń ṣe blogging ní ayé tẹ́lẹ̀ ni. Queen Asiri is... How are you, my sister? Longest time. Ọlọ́run á mú lára dá, I pray too. She will be fine. She will be fine. I think what we should concentrate more now, bí ara ẹ̀ ṣe máa yá, tó dẹ̀ máa gba ìwé ìgbélú. That should be more. That should be... Thank you, my sister. We should concentrate more than ká máa pariwo. Alo Alo, where is your wife? Ìyàwó lòun ò fẹ́ bá ṣe. Ẹni tó fẹ́ bá Olu Alo ṣe, ṣafẹ́ máa force ẹ̀ kó fẹ́ ra wọn ni. Àbẹ́ ẹ̀ understand ni. Ó ti fi ra wọn sílẹ̀. My sister Titi. Thank you, sir. So, ẹni tó bá mú àdúrà, ẹ máa gbàdúrà fún. Ó ná lòun. Wọ́n ní spiritual, wọ́n ná lò. Ó dẹ̀ lọ́kọ òun ni. Gbogbo ìlú yìí, gbogbo ará ìlú yìí kò mọ story.
sister Adiola Olawode ma ìyá mi ẹ kálẹ́ ẹ mọ̀ pé ológun àná ni mí torí pé mi ò wá sórí social media kí máa ṣe làù kí máa gbéraga òun ni wọ́n fi ń pè mí lólógun àná mo kàn rẹ́rìn ní mi ológun àná àwọn sì ń ṣerú òyìnbó ni ẹ̀wọ́ ẹjẹ́ àgbàgbé ń pa yẹn but mo fẹ́ kó mọ̀ pé mo gbọ́ nǹkan tó ń sọ èmi ò ní ìdá ti parọ́ ẹ̀yin lẹ ń wá Ìyábọ̀ ò sọnù Ìyábọ̀ is alive and Ìyábọ̀ does not even want to have anything to do with Olu Alo. Let's get this thing right. We should call. Tẹ́ bá fẹ́ jà fún Ìyábọ̀ ẹ máa béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún báwo wo Olu Alo ṣe gbé lọ láti Nàìjíríà wá sí báyìí tí gbogbo wọn báyìí ń ṣẹlẹ̀ sí. Misplaced priority by saying, where is your wife and your children? Ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà ní France. Àwọn tó dẹ̀ ló lọ Germany, àwọn tó lọ Canada, kò níwèé, ẹni tí ò níwèé ṣé ó lọ Canada ni. Ṣé bá rà lóyìnbó ni yín? Thank you, Pastor ẹ ṣeun sir. Ṣé ẹni tó ò níwèé ṣé ó lọ Canada ni? Ṣẹ́ni tí ò níwèé ń lọ Canada ni kò ní lọ Canada. Ìlú yìí ló wà. Bọ̀ kò fẹ́ bá Olu Alo ṣe ó sá fún Olu Alo fún ara ẹ̀. Kò lè fẹ́. Ṣé ẹ jẹ́ ká get ẹ̀. Tá bá fẹ́ drag Olu Alo, ẹ jẹ́ drag Olu Alo in another way. Ìyábọ̀ fún ara ẹ̀ kò fẹ́ ṣe nǹkan kan ṣe pẹ̀lú Olu Alo rárá. Anu kini ti ìjà wọn ti wà on almost 3 years plus. Kò ṣẹ̀ṣẹ̀ wà ńbẹ̀. Torí ẹ̀yin lẹ tún jẹ́ kí Olu Alo tún bẹ̀rẹ̀ sí ń wá. Olu Alo kò parọ́ tí ò sọ fáwọn church ẹ̀, sọ fún everybody pé I am no more with her. I'm no longer with her. She's no more my wife. And ìlú tó jọ wà níbí báyìí kò lè divorce her because they are not married. Ẹ̀yin èèyàn guess ẹ ìlú bí báyìí tí Ìyábọ̀ wà ń bí as a single parent ni. Ìyábọ̀ have anything to do with Olu Alo in France. Adúró tó jẹ ó dájà dúró ẹ̀ ni kò ní business pẹ̀lú Alo. So kò lè divorce ẹ̀ níbà because they are not married. Marriage wọn Nàìjíríà ló pín sí. So ẹ jẹ́ ká rò dáadáa o. Mi ò dẹ̀ cut video ẹ. Mi ò sí lára àwọn tó lọ gbé video ẹ tó ń cut ẹ fún ṣe anything. I no do anything. O lè rẹ́ yọkọ lọ́dọ̀ mi bẹ̀ because mi ò need content. Kò sí kò sí fẹ́ fi content ṣe. Out of it's because of the love I have for humanity. Ìyá yẹn igbe ẹ̀ lásán ó ń fọ́ mi bá ti rò kọ́ báyìí wá ní ìyá 80 years. And people you wicked o. That was why I decided to let me try. Mo dẹ̀ rí pé obìnrin yóò sọnù. So kí wá bàbá yín sì máa kí wá sì bọ́ sórí talent àní Olu Alo, where is your wife? No. Sórí ìwọ tó sọ̀rọ̀ mi báyìí. Ẹ jẹ́ nǹkan tí woman èèyàn yìí kọ́ mi mọ̀ bí tó wà mi ò mọ̀ ẹ mọ̀ pé àwọn ará àwọn ìkà àwọn follow Olu Alo tó follow Olu Alo blindly wọ́n pọ̀ láyé. Only people are not ready for the truth. The woman should confess what she did. Her hands are not clean. She's suffering from spiritual punishment. Sori sọ pé kí Ọlọ́run Elédùmarè kó dáríjì ẹ́. Kí ẹrù ẹlẹ́rù kó má bàa wá di tiẹ̀. How can you come online and write this type of thing? Irú èèyàn báyìí, irú èèyàn wo ni wọ́ yìí? How can you èèyàn ó gbọ́ pé wọ́n sọ pé àkọ́gbé ìyàwó Olu Alo gbẹ́kú ni. Àbí etí ń dùn ẹni. Ẹ gbọ́ pé wọ́n sọ pé first wife Olu Alo obìnrin yẹn gbẹ́kú ni. Eléyìí náà kí ló ń ṣe?
ó ń gbẹ ni èèyàn tó jáde tó ẹ lọ bèrè lọ́wọ́ bá wá síbí ó ń gbé ó sọ pé ọkọ òun fake pastor owó mi fẹ́ sọ̀rọ̀ ni o mo sì ń ṣí ẹnu kùn mi ò sì ń ṣí ẹnu kùn so spiritual punishment èmi ò sí bẹ́ẹ̀ o but ẹ lè máa tọrọ àforíjì some of you that come online that write nonsense like this tó bá ti gbàdúrà nǹkan tí Yẹ́misí ń go through nǹkan tí Olu Alo ṣe fún tó bá ti gbàdúrà kí wá ṣe fọ́mọ ẹ o because ẹ jẹ́ aṣọ́ra ẹ jẹ́ aṣọ́ra if gan kó má sí spiritual thing if you take care of 3 boys all alone abroad iṣẹ́ ni láyé ọ̀tọ̀ ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ wà níbí tẹ́ tọ́ ọmọ ọkùnrin you can testify single parenting with boys iṣẹ́ ni ọmọkùnrin yàtọ̀ sọmọbìnrin àwọn ọmọkùnrin wọ́n yàtọ̀ fún ọmọbìnrin káwá yọ ti káwá ẹni torí tó bá ní ìwé náà tó bá wà nílùú òyìnbó yìí tó bá lọ ọdún 3 tó ní ìwé ẹni tó ti kúrò Nàìjíríà láti 2016 kò pass kò fail kò kúrò lójú kan kò lọ bí kọ́kọ́ kò jáde nínú ìlú that mental torture alone is something mọ̀ pé ìlú ibi tá wà yìí ó wà lonely ni ìlú òyìnbó wà lonely man àwa ta níwèé gan-an it's possible yes it's possible it's possible Ogudipo Adedayo yes pastor no sister Kemi no money they are living in teba wo nǹkan ò easy kò dá look tattered nǹkan ò dá let me put it that way nǹkan ò dá a gbọ́dọ̀ ní àwọn ọmọ general overseer nìyẹn bàbá wọn dẹ̀ ń wọ bàbá wọn tó ní owó rẹpẹtẹ either we like it or not either we like it or not Olu Alo is a billionaire yes me yes tó bá yẹ kó ní Finland nationality yes because wọ́n ló ní ìwé ìgbélú of what èmi ò yẹ pé ti Finland ni but àwọn ọmọ ẹ live kò èyàn gbọ́dọ̀ ẹ wo ìwọ̀nba là ń sọ lọ́rọ̀ but what I want to clear arrange náà ni Ọlárẹ̀wájú Henry arrange náà ni báwo ló ṣe ra ilé sọ́ra síbí báyìí if you have Finland nationality arrange ni náà ni mo ní ìyàwó ẹ̀ àdúró tí ìyàwó ẹ̀ jẹ́ ń bíbà ìyàwó nìkan ló ní kò ń bó ṣe wà yẹn kò jẹ́ àdúró ní France kò ní application kankan sílé ní France tó bá ní Finland nationality arrange náà ni ìyàwó ẹ̀ bóyá ó dẹ̀ ti ṣe ìyàwó ní ó dẹ̀ lè jẹ́ ààrẹ who is a true man of God ìwọ náà ló máa dáhùn Ọlárẹ̀wájú ẹ̀yin lẹ máa dáhùn ṣe rí tẹ bá mọ oríṣiríṣi tí bọ̀bọ̀ yìí ti ṣe bọ̀bọ̀ tó pèrè rẹ̀ Olu Alo yìí inú mi á dùn àgbé mi lọ kóòtù màá tutùkùtù mo tún sọ mi ò jí sọ mi ò ṣe léré
mo ní wá síbí báyìí wá béèrè kọ́bọ̀ lọ́wọ́ anybody. Update. That is kò ṣe nǹkan kan. Update ni màá wá gbé báyìí bí. Update nìkan ni màá kàn máa feed yín ni. Màá kàn máa feed wọn bí máa feed yín ni. Nǹkan tó wà ńlẹ̀ owó Olu Alo ò mọ́ rárá. Ẹ ṣe yín mú. Daniel Adédiwúrà yín mú. Ó tẹ̀ dábẹ́ yín mú ni. Ṣebí rán mi létí bá ti wá ti máa tọrọ owó ń bí. My sister, wọ́n ní tó bá ti wọ́n ní ẹ jẹ́ n sọ kọ́kọ́. Sister Queenie, let me answer this one. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe ìbásùn mọ́. Ìyẹn dẹ̀ fẹ́ ṣe ìbásùn. Wọ́n náà wá dẹ̀ ṣe ìbásùn wọ́n fẹ́ máa fi ṣe wo mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin bíbù yìí. Ẹ jẹ́ n wà báyìí. Ẹ jẹ́ n wà báyìí. Yes, you see, the lady needs help. I think the only help she will need is in regards to her documentation. If anybody wants to help her, if you are in France, fine. They have to vet you, do so many things. All she needed is maybe legal. But what you want to trust her? Is she going to accept help from you? You Henry? No. Because community Olu Alo wa. It's a difficult situation. Okay, ma. Okay, you can. So, only the help both spiritually. I don't know about financially, but spiritually, emotionally. YK. Sorry to Olu Alo si kò jọ mí lójú mo mọ̀ pé ó ní. Ṣebí if this one is coming from his own wife. Kí lẹ tún fẹ́? Kí ló tún kù tẹ́ fẹ́ gbọ́? It's so sad though. Ẹ̀yin tẹ́ bá lè fàdúrà ràn lọ́wọ́. Èmi náà concerning documentation, yes. Amen, sister Queenie. Èmi gan gbàdúrà pé kí genuine help kó locate her, because from 2016 to date, ó dẹ̀ bímọ sílùú in 2016, sister Ọlárẹ̀wájú Henry. Ó ti pẹ́ jù. Wọ́n complicate issue ẹ̀ ni. Ní ṣe ọkọ fẹ́, ní ṣàgbákò ọkọ, àwọn ọmọ wa ò ní ṣìrìn. Ìyábọ̀ ṣìrìn ni. Àwọn ẹgbẹ́ tó wà Nàìjíríà go better. Tó wà nílùú òyìnbó èho ìyàwó general overseer. Tí àwọn ará Nàìjíríà better ni. You are saying her, you know now. 2016. 2016. Mama ti fi ilé sílẹ̀, àwọn ọmọ mama ti kọ́lé fún mama. Mama ti fi ilé tí Olu Alo fún kúlẹ̀. Ó ti fi sílẹ̀. I think about the money, the 30,000. Tí Olu Alo fún. Ó dà pé is a direct debit ni Olu Alo ṣe sí account mama. Owó yẹn ṣì ń wọ account mama every month. Mama ṣì ń gbowó yẹn every month. Bá ṣe ń sọ̀rọ̀ Olu Alo ṣì ń sanwó yẹn. Kò stop.
àmì o Jésù àmì mo gbàdúrà ìgbà tí mo débi báyìí níjẹjọ́ o mo lọ́lọ́run àwọn ọmọ wa ò mà ní ṣe àgbákò o wọn mà ní irú Olú Alo yìí àwọn ọmọ wa ò mà ní korú ẹ̀ wọn mà ní fẹ́ o. But family yẹn náà, come to think of it, ọmọ yín marry, gbà tó marry, instead kọ́ lọ ṣe honeymoon ọkọ gbé lọ sílé ọ̀rẹ́. Ẹ lọ listen sí sister Fúnkẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ó nígbà tí Ìyábọ̀ àti Olú Alo marry, wọ́n gbé Ìyábọ̀ lọ sílé ọ̀rẹ́ ẹ̀ níbi kan lÉkòó ni. Ibẹ̀ ẹni Ìyábọ̀ dúró sígbà á máa tilẹ̀kùn nígbà tí ìyá ń jẹ ló ṣẹ̀ padà wá lòun mú ní kó máa bọ̀ lọ́dọ̀ òun. Ó dẹ̀ wà nínú oyún first born. Ìgbà tó wà nínú oyún first born ló padà lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kí ó má bàa bí ọmọ sílé ẹ̀gbọ́n ẹ̀. Idris Adejumo, and I will answer this again. I've said it before. Why tí why ní kí ló tí ò pè ìyá ẹ̀? Ó ní òun ò fẹ́ Olú Alo mọ́, pé ọwọ́ Olú Alo ò mọ́. Let me put it this way. Ó ní ọwọ́ Olú Alo ò mọ́. Ó ní ọwọ́ Olú Alo ò mọ́ pé kí ìyá òun kó kúrò ní ilé tí Olú Alo kọ́. Kó dẹ̀ má gbà nǹkan lọ́wọ́ Olú Alo kó má bá Olú Alo ṣe màmá ò gbọ́. Nǹkan tó fa wàhálà tó fà kìí ṣe pé kò fẹ́ pè ìyá ẹ̀, ó ń pè ìyá ẹ̀ tẹ́lẹ̀. Does that answer the question? Òun fún ara ẹ̀ lòun ò fẹ́ bá Olú Alo ṣe anything. Ó ń sá fún Olú Alo ni òun àti ẹ̀ ò fojú ríra wọn. Tí Olú Alo bá ní mo parọ́ nǹkan tí mo sọ yìí kó lọ sọ́dìgbẹ́ kó lọ bú ìyàwó ẹ̀ òun jáde. Kò lè rí ìyàwó mú jáde kàn ń wọ ni. Ìyàwó gan sá fún ni ó sàsálà fún ẹ̀mí ẹ̀ lọ́wọ́ yìí ni. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Idris, does that understand? So to answer your question. But ilé iṣẹ́ mi mọ̀ tó ṣe pàtàkì ni pé ẹ jẹ́ a máa fàdúrà ràn lọ́wọ́. Kò sọnù. Kò dẹ̀ sí lálàáfíà bí ó ṣe yẹ kó wà. Ó dẹ̀ sọ fún gbogbo ẹbí ẹ̀ pátápátá pé òun ò ní nǹkan ṣe pẹ̀lú Olú Alo. No honeymoon. That was red flag. No honeymoon after the wedding. Kò gbádùn ọkọ láàárọ̀ dalẹ́rí. Kò bá Olú Alo gbé àsọkọ àti ìyàwó. Wọ́n ní bóyá tó bá wá lọ 2 days láti tún lọ. Wọn ò jọ gbé àsọkọ àti ìyàwó. Òun àti Olú Alo ò jọ gbé àsọkọ àti ìyàwó rárá. So, and Olú Alo go ò rí. Òun go ń sá fún Olú Alo, ó lóun ò fẹ́ bó Olú Alo ṣe mọ́. So àwọn tó ń wọ́ Olú Alo wọ́n mọ rí ìtàn fi ń wọ́ Olú Alo. But tèmi fún Olú Alo ni Olú Alo ló mú bèbí kúrò ní Nàìjíríà tó gbé wá sí France. Ó ló gbé kúrò ní Nàìjíríà tó gbé wá sí France. So tọ́n bá sọ fún yín pé ìyàwó Olú Alo sọnù, kò sọnù, kò dẹ̀ tí kú. Ọlọ́run dẹ̀ ní sí jẹ́ kí kọ̀kọ́ ṣe, kò dẹ̀ ní kú lórúkọ Jésù. Ọlọ́run Elédùmarè á heal ẹ̀. She will have it. Ọlọ́run á heal ẹ̀. Ọlọ́run á fún ní àlàáfíà. So in your own, ẹ bá ti rántí story nínú yàrá yín, ẹ máa fàdúrà ràn lọ́wọ́. Bọ̀ ó ní nǹkan tó òun là kọjá ọwọ́ ó ní kò ṣẹ̀yìn ọkọ òun. Nǹkan tá a gbọ́ nìyẹn.
yes, ìyàwó ẹ̀ fẹ́. Wọ́n ní gbogbo relationship ogo kò ju oṣù mẹ́ta. Wọ́n mọra wọn láàrin 3 months wọ́n dẹ̀ ṣe wedding ni. Ìkọ́ iye ọkọ ni mo fẹ́ kí gbogbo yín dì mú. Wọ́n ní nígbà tí wọ́n ṣe wedding, wọ́n ní kí Olu Alo dọ̀bálẹ̀. Wọ́n ní Olu Alo yarí kó lóun ò lè dọ̀bálẹ̀. Wọ́n ní bàbá agbẹ́jọ́ yẹn ló sọ pé tí ò bá dọ̀bálẹ̀ pé dẹ́ẹ̀ni gbogbo ní fún lọ́mọ kó máa lọ. Reluctantly Olu Alo dọ̀bálẹ̀. Àwọn kinní yìí ló yẹ kó ti rí lára Olu Alo. So my own involvement and ìwọ̀nba tí nǹkan tí mo ṣe nìyẹn, but Ìyábọ̀ ní ìdádúrà yín. Bí Ìyábọ̀ go bá Olu Alo go ọ̀sán àtòru lòun àtOjú lọ́wọ́ lè pàdé. Olu Alo go ò lè rí. Yes o. Wọ́n ní within 3 months láì wọ́n ti ṣíná bò. Ẹ mọ̀ pé èmi àwọn ọmọ ológo ní mo ṣe dá wọn mọ̀ ni. Ẹ mọ̀ wọ́n ní mo ṣe dá wọn mọ̀ ni. I hope a lot of people understand the meaning of glory. Nǹkan tó ń jẹ́ glory. Bó ṣe sọ ògo nù. Màá wáyé. I will find time. We'll talk about glory go. And how they use women to grow their ministry. And we will talk about it maybe some other time. Èmi jọ́ kìí náà mo sọ fún yín pé corridor prayer gba mo sọ̀rọ̀ corridor prayer. Ìyábọ̀ ní lọ́wọ́, you don't want Olu Alo, why not divorce him straight? If she divorce him, it will be. Ṣé Ìyábọ̀ wà Nàìjíríà ni wọ́n tó sọ̀rọ̀ yìí? Ṣé Ìyábọ̀ wà Nàìjíríà láti divorce ẹni? Ìlú ibi tí Ìyábọ̀ wà, ó gbé Ìyábọ̀ wá as a single parent, as a single person ni now. Ìyábọ̀ ò ní ọkọ. Irọ́ ló mú Ìyábọ̀ pọ̀, irọ́ lòun àti Ìyábọ̀ ń pa fún ìjọba France now. Divorce, báwo ló fẹ́ divorce ẹ̀? Ó gbé ní Nàìjíríà ni. Ó ti gbé Ìyábọ̀ kúrò ní Nàìjíríà láti 10 years ago. Ìyábọ̀ tí ìpadà kò jáde ní France, kò lọ anywhere. Ìyábọ̀ ò jáde ní France. Ìyábọ̀ kò bọ́ síta. Kò mọ Ìyábọ̀ kò lọ́rẹ̀ẹ́, kò ní anything. Ó capture ẹni ọkọ èyí nìkan náà ni. Ó gbà lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ gan. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀. And it's a lesson for all of us. Tá bá ti fẹ́ ọkọ, ẹ má jẹ́ a máa sọ ẹbí wa nù. Ẹ dìímú. Tá bá ti fẹ́ ọkọ, ẹ má sọ ẹbí yín nù. Tá bá ti lọ́kọ, ẹ má jẹ́ a sọ ẹbí wa nù. Ẹyọ ọkọ tí mo fẹ́ jẹ́ kí gbogbo parting gift mi lé nìyẹn. Tá bá lọ́kọ, ẹ má sọ ẹbí yín nù. Wọ́n they lie to the government as well. Yes now. Kí lẹ rò pé irọ́ ńlá gidi ni. Kò fẹ́ divorce, they are not married. Wọ́n gbé Nàìjíríà ló ti wà married sí. Marriage Nàìjíríà ò dẹ̀ ṣiṣẹ́ mi because ti sọ fún wọn ìjọba pé òun ò lọ́kọ. Single parent ní nílùú yìí. Orúkọ Olu Alo ò sí nínú gbogbo nǹkan tó ń ṣe. So ẹ má jẹ́ aṣọ ẹbí wa nù rárá. Ó pẹ̀lú kan tó fìyà jẹ Ìyábọ̀. Wọ́n ti set against àwọn family ẹ̀ for a long time. Case Ìyábọ̀ deep. Kò ń ṣe gbogbo ẹ̀ mo lè máa fi gbogbo ẹnu sọ́nbì. Àmì Ọlọ́run jẹ́ ká pàdé àgbákò tọmọtọ. Ọlọ́run jẹ́ kí a ṣìrìn. Àwọn ọkùnrin míì wàá rò pé ọkọ ni. But àdánwò ayérayé. You can imagine kéèyàn marry, kò gbádùn marriage, kò gbádùn ọkọ, àlàáfíà tún wá jìnnà sí. Gẹ́ẹ̀tì ẹ̀ ni. Ọkọ tó lọ fẹ́ yìí kò gbádùn ẹ̀. Owó kò gbádùn ẹ̀. Àlàáfíà tún wá sá lọ. Àlàáfíà tún wá sá lọ. Ibi tí èmi mo sọ lórí live the last time mo ní nígbà tí wọ́n sọ fún nígbà tẹ́ gbọ́ pé ìyàwó àkọ́gbé ó gbẹ́kú. Ó dẹ̀ ṣe rádaràda pẹ̀lú ọmọ yín kò straight o wọ́n ràn ló ṣe láti lẹ̀.
ó yẹ kẹ́ ti mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀. Everything is well calculated. On calculate bàjẹ́. Ẹ̀rí ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ó kì nǹkan tó lè mú sọ pé òun ò fẹ́ bá ṣe mọ́. Nǹkan tó lè mú ìyàwó sọ pé òun ò ṣe mọ́. Ẹ̀yin náà ó yẹ kẹ́ wò ó tó walk away. Tó sá àsálà fún ẹ̀mí ẹ̀. Tó lè fi sá àsálà fún ẹ̀mí ẹ̀ tó lòun ò fẹ́ bá ṣe mọ́. Ó ní bó ṣe jẹ́. Wọ́n ní ìgẹ́ta ṣe bí ó ní bó ṣe jẹ́. Ẹ jẹ́ afura o. Ẹ jẹ́ afura o. Gbogbo ohun tó bá dó báyìí kọ́ ni wúrà o. So èèyàn kan tèmi kàn bẹ gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí. Ṣẹ́rí ẹ má jẹ́ akọ̀ gbọ́ sórí ìjà mọ́gbọ́n bẹ̀. Tẹ́ bá ti marry ẹ má sọ ẹbí yín nù. So that tó bá because tó bá tíṣà bá lé ọmọ báyìí inú ilé ló máa lé ọmọ padà sí. Ojú ogun ló ń lọ. Most of the time tó bá marry ó ti rò pé hey, this is my house forever. Till death do us part. Tó bá yíwọ́ lọ́hùn kọ́ tó dẹ̀ ti ba lé jẹ́. Tó ti fi àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn ẹbí ẹ̀ tó ti fi fẹ́ ọkọ. Tó bá yíwọ́ lọ́hùn níbo ló máa padà sí? Níbo ta ló fẹ́ gbà ẹ́ lẹ̀? Mi ò ní sọ ju báyìí lọ. Ojú ẹ̀ rí ó rí ju a lot lọ. Ọlọ́run ni Elédùmarè ló jẹ́ kó ìwà láyé. Ibi tí èmi wò pé mistake wà nígbà tẹ́ ti mọ̀ pé the first one ó gbẹ́kú. Tí ọmọ yín tó dẹ̀ ti ń sick even kó tó kúrò Nàìjíríà ní 2016 ó ti ń sick. Ó ti ń pariwo pé tó bá bá òun sùn ara ń ní òun. Ó lè tẹ́ ẹ̀yẹ́ wò. Èèyàn mi mo ní wá máa lọ sọ torí TikTok because àwọn tí TikTok náà dúró dè mí. Let me go and try and I'll go and rest. Mo ti ṣe wọ́n tí mo lè ṣe Ọlọ́run kó rí pé ẹ̀yin tẹ́ wá ń bí tẹ́ bá fẹ́ follow mi wà lórí TikTok ẹ follow mi Maureen Badejo náà TV ni náà ni o ní orúkọ mi náà ní TikTok ẹ follow mi o. Tẹ́ bá wà lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ lọ follow mi. Mo máa ń gbádùn ti TikTok ẹ ká ní TikTok yín sí a máa interact mo máa ń gbé wọn wọlé wọ́n á sọ̀rọ̀ mo máa ń gbádùn TikTok mi ní parọ́. Mo ti wá like TikTok ju. The family is too cool but ṣé tí èyàn ṣé mọ̀ pé àwọn ìjà kan wà tó jẹ́ pé tí ọmọ yín bá fún yín lọ́rọ̀ sọ ni tọ́mọ yín ò bá fún yín lọ́rọ̀ sọ kí lẹ fẹ́ ṣe? Tẹ́ bá ní family. My TikTok is Maureen Badejo náà ni. Ẹ mọ̀ pé tọ́mọ yín bá fún yín lọ́rọ̀ sọ ni tí ò bá fún yín lọ́rọ̀ sọ kí lẹ fẹ́ ṣe? Mary Modupe Oluwa William, thank you. Amen. O. Ẹ ṣé o. Gabriel Ade, thank you everybody. You can send me Lori Maureen Badejo yìí or any Lori. I have my name is Maureen Badejo. You can go there and send me an inbox. I will read. I will see it. One day I will read. Or kẹ́ lọ sórí TikTok mi. Àbí kẹ́ wá sí orí Facebook bí àbí any of my pages. GIOTV, I own it. Maureen Badejo page, I own it. So, ó dàbọ̀ everybody. Ẹ jọ̀ọ́, tí ẹ bá ti lọ́kọ, ìwọ tó ti lọ́kọ, ẹ má máa fẹ́ bí yín fọ́kọ o. Mo bẹ̀ yín ni o.
family tó bá dá para tó bá di tídì bá bàjẹ́ báyìí tó ní ìdí ni o family ló máa dà ẹni pé gbogbo wa ń ta là ń blame ẹbí ẹ̀ ta là ń blame lọ́wọ́lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n ní ọ̀bẹ ti bẹ́ ọmọdé lọ ó ti ṣe kíní kan ti ṣe tó bá ṣe náà kò sí kan téèyàn lè ṣe sí bọ̀ ẹ jẹ́ àkọ́gbọ́n nú ẹ̀ what we can do is that ọgbọ́n la máa kọ́ so thank you everyone màá tó bá di 8 o'clock bá lọ join ní one TikTok Gabriel Alade, God bless you. Yes. Ṣé nígbà mi àìlówó lọ́wọ́ nígbà tí wọ́n ní kí Olu Alo dọ̀bálẹ̀ lọ́jọ́ wedding. Tó lóun ò lè dọ̀bálẹ̀ tó wáyé pé irú méjọ yẹn ò sí ńbẹ̀. Ṣó máa dọ̀bálẹ̀ ni. Wọ́n ló yarí pé lóun ò lè dọ̀bálẹ̀ wọ́n ní méjọ wá sọ fún pé ó yá ọ̀gbẹ́ni. Wá máa lọ tó bá ti lè dọ̀bálẹ̀ àwọn ò ní fún ẹ lọ́mọ yẹn. You can imagine. Kò níyàn kankan tó regard Olu Alo níyàn kankan tó regard nínú ẹbí ẹ̀. Kò ní regard fún anybody nínú ẹbí ìyàwó yẹn. Ẹ wò ẹ jẹ́ kí dé mọ́. Ẹ wò ẹ̀yin èèyàn mi. Wọ́n lẹ́yìn jì sí kòtò. Ó kọ́ àwọn ará ìyókù lọ́gbọ́n ni. Eléyìí tó yẹ ká múlò nínú ọ̀rọ̀ yìí ni pé ẹ jẹ́ àkọ́gbọ́n. Ó ṣe sápá lẹ́ni. From the beginning of that marriage ni error ti pọ̀ jù. Ẹ̀tẹ̀ máa kọ́kọ́ marry tó yẹ pé gbé no honeymoon nothing ojú ẹ lọ sí ilé ọ̀rẹ́ kan. Ó gbé ilé ọ̀rẹ́ pẹ̀lú oyún. Àwọn yẹn ti gate mọ́ ẹ. Ó ṣe wá pe ẹ̀gbọ́n ẹ̀. Ó ṣe wá pe sister Fúnkẹ́ yẹn ní fàkì. Ó ní yẹn ṣe wá ní kó máa bọ̀. Ilé yẹn ló gbé títí ìgbà tó kù díẹ̀ tó bá marry ni ó ṣe lọ gba room lọ gba lé síbi kan fún tó ṣe move síbẹ̀. Kí ló preach fún wa? Ọ̀rọ̀ Ọlọ́run náà ni. Ó Ọlọ́run wájú láre ẹ̀rì yìí ò ní pa mí o. Ọ̀rọ̀ Ọlọ́run náà ni. Ẹ rí pé follow àyapa ni ó yapa yaski. Àwọn ọmọ màá ní ó ń ṣiṣẹ́ ìyanu. Mo gbọ́kàn lórí page Rotimi lẹ́ni. Mo gbọ́kàn lórí page Rotimi. Gẹ́yẹn ní tí Olu Alo bá ń bọ̀ báyìí pé gbogbo wọn máa sá lura wọn ni àtàgbàlagbà àti everybody wọn máa sá lọ ni. Mo ní abájọ tí ẹ bá mọ bí wọ́n ṣe even ìlú tí mo wà everybody ń sá ni. Wọ́n bẹ̀rù Olu Alo. Wọ́n believe pé ó ní agbára òfò kan tó fẹ́ lò mú ní agbára rádaràda o. Agbára òṣìwò. Agbára tí ò lè fi túlé ayé tàwọn family ẹ̀ ṣe. Ẹ wo ọ̀rọ̀ ní oṣù ọjọ́ ọ̀rọ̀. Mo gbọ́ kíní ẹ̀ lórí page Rotimi nígbà tí mo ní tí ó tó yọ̀kọ́ sọ fún mi pé nǹkan báyìí ni Godfather yẹn tí mo bá gbọ́ ẹ̀yẹn bá ní. Gẹ̀yẹ́ ní mọ́tò pa ènìyàn. Wọ́n ní tí wọ́n bá gbé anybody bá sọ wọ́n ní January anybody bá sọ pé àwọn máa fọlọ́pàá gbé wọn. Wọ́n announce wọ́n ṣe lóòkú òru. Church náà ni o. Èmi kọ́ mo sọ o. Former member ẹ̀kọ́ ló sọ o. Ó wà live ó wà online o. Lórí live mi go the last TikTok tí mo ṣe. Former member Olu Alo kò bọ́ síbẹ̀. Ó sọ̀rọ̀. Ó lóun lásídẹ́ǹtì. Òun bọ̀ ní program Olu Alo kíní ìgò wọ ojú òun. Ta ló wà ńbẹ̀ náà àwọn ará TikTok ń gbọ́. Ó ní ó kàn sí yàrá kan tún láwọn jáde lọ́jọ́ kejì. Wọ́n láwọn ò gbọ́dọ̀ lọ. Wọ́n ṣẹ̀ tí wá ní ẹ wo. Ó láwọn lè lọ. Ó wá káwọn lọ sọ́gbà ọlọ́pàá. Ẹ wo mo sí ilé. Mo ń lọ ẹ jẹ́ ń lọ sí TikTok time ti tó. So if you are watching me, ẹ lọ join me ní TikTok. Ẹ ṣé. Ó dàbọ̀ o. Ẹ má gbàgbé advice tí mo sọ yìí o. Ṣẹ́ṣírí. Taiwo Laguso listen on it yesterday on Rotimi Daniel Foundation. Ṣẹ́ṣírí. Mo gbọ́ báyìí mo ní èèyàn kú. Wọ́n náà ní wọn gbọ́dọ̀ ọ̀yọ̀ yẹn kúrò ní ilẹ̀ àánú. Ẹjọ́ ṣé CAC máa ń ní ilẹ̀ àánú ni ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹjọ́ kì í ṣe CAC máa ń ṣe ó máa ní ilẹ̀ àánú ni.
Nígbà mo gbọ́ kíní yẹn kò yé mi. Ẹjọ́ ṣé CAC máa ń lo ilẹ̀ àánú ni? Ẹ̀yin CAC tẹ́ wà ń bí ẹjọ́ kí tó lọ mo fẹ́ mọ̀. Ṣé CAC máa ń ní ilẹ̀ àánú ni? Ṣebí Sẹ̀lẹ̀ ló máa ń ní ilẹ̀ àánú àbí èmi ni mo àbí I don't get it ni. Ẹjọ́ ṣé CAC máa ń ní ilẹ̀ àánú? Ẹ dáhùn mo ti ń lọ. Ẹjọ́ ṣé CAC máa ẹni tó bá mọ̀ kó advise kó educate mi. Ẹjọ́ Pastor Peter wà níbẹ̀. Ẹjọ́ pastor ẹjọ́ ṣé CAC máa ń ní ilẹ̀ àánú? End time la wà. So CAC máa ń lo ilẹ̀ àánú. Sẹ̀lẹ̀ lèmi rò pé ó lo ilẹ̀ àánú. Wọ́n ló kúrò nínú ilẹ̀ àánú ní Jesus City. Ó kúrò nínú ilẹ̀ àánú báyìí wọ́n ní mọ́tò dẹ̀ pa. Ó dẹ̀ kú. Wọ́n náà dẹ̀ fi ṣe bòńkẹ́lẹ́. Wọ́n dẹ̀ wọ́n ní gbogbo ẹni sórí pé tẹ́ bá sọ̀rọ̀ máa fọlọ́pàá gbé gbogbo yín. Ẹ lọ gbọ́ ńbẹ̀ mi kọ́ mi ò hó sọ o. Ó wà lórí Rotimi Daniel Foundation. Okay, yes, Obadare has one at Akure. Okay. Ẹ mọ̀ pé nǹkan tí ò yé mi ni ẹ pé mi ò gbọ́ rí Sẹ̀lẹ̀ lèmi mọ̀ pé ó máa nílẹ̀ àánú, but now I know. Ẹ mọ̀ pé Sẹ̀lẹ̀ nìkan ló máa ní ilẹ̀ àánú. Àwọn ní CAC ni wọ́n lọ Obadare ní ilẹ̀ àánú o. Mo gbọ́ eléyìí o. Mo máa lọ sí investigation mi ná. Bóyá Obadare ní ilẹ̀ àánú, bóyá kò ní ilẹ̀ àánú, mo máa mọ̀. Ẹ wò. Ẹ jẹ́ rest kí n momi 10 minutes kí n máa lọ TikTok. Ẹ ṣé o, ó dàbọ̀.